alfitna bayna sahaba tó Muhammad Hasan òun lọ́kọ́ tó ina lọ́mọ ina tó ní wọ́n ní tírà náà olóhun ní tírà náà alfitna bayna sahaba mufti Jagma Abdulkadir tó ń sọ yìí bọ́n rí tírà kan ó ti bá wọn alfitna bayna sahaba Muhammad Hasan òun lọ́kọ́ òun mi ò tiẹ̀ tí rí yìí ó ti bá wọn ó sì fẹ́ mi náà kí n tún ṣe irú tírà yìí nísìn ọ sọ ọ̀rọ̀ fìtínà tó ṣe láàrin àwọn sahaba ṣe bá àfa alárúbáwá lọ́kọ́ ṣe bá àwọn àfa lọ́kọ́ kalẹ̀ Maktalu Ali wọn kọ́ kalẹ̀ ṣe Usman bí wọ́n ti pa ọ wà nù tán báwọn sahaba ti jà ọ wà nù tán amakẹ́ni ọjà àfa ta ní síkọ̀ pẹ̀lú mímọ̀ rẹ̀ pé eléyìí oní mímọ̀ ni ọ wá sọ jáde wípé ọ̀rọ̀ Sayyidina Ali ẹ filẹ̀ ọ̀rọ̀ Umaru ẹ filẹ̀ ọ̀rọ̀ kìnnì kan ẹ jẹ́ amẹ́nu kú ńbẹ̀ ẹ má fi da eru ẹ má sọ báwọn sàábé ṣe jà ẹ má sọ bá ti para wọn ẹ má sọ bá ti nǹkan tí ó bò fáyé ṣé ayé ti kú òní ó ti kú òní kìnnì kan age ó ti wà ní computer age ó ti kú òní stone age a ti wà ní computer age asiru tá a wà yìí nísìn asiru al-ihtijaj wa asiru al-burhan àsìkò mú ẹ̀rí wá àsìkò kí ni evidence lórí nǹkan tó ń sọ náà lásìkò tá a wà yìí ṣé káwọn ọmọ kéwú tí wọ́n ń kéwú lọ́wọ́ ṣé kí láàká ìwọ̀n kú kí wọ́n mọ̀ nǹkan kan ni nípa Islam ẹ gbọ́dọ̀ mọ bí ìtàn Islam ṣe ń bọ̀ àmọ́ sọ́njò ní wàláhì summa billahi alladhi la ilaha illa huwa ẹ̀ ń sọ fún gbogbo àfa àti ń wí pé ńgbà náà kọ́ máa sọ̀rọ̀ nípa àwọn sàábí wọn káfà àwọn sàábí lẹ̀ kọ́ máa sọ̀rọ̀ nípa wọn ká máa sọ̀rọ̀ nípa bí wọ́n ti jà kọ́ máa sọ̀rọ̀ nípa bí gbogbo ẹ ti rí irọ́ tí wọ́n pamọ́ yà ńlá wa Aisha tó wà nù síra sọ̀rọ̀ Bukhari ó ti yé so àtàwọn nǹkan míì náà ẹ ka ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ànábì èyí tó jẹ́ tà ànábì gan àwọn sàábí tẹ́ ni wọ́n dákẹ́ ń pa tiwọn yìí èyí tó jẹ́ àwọn tà ànábì tí wọ́n ń kà nínú tàn kọ́ pa ànábì bá Aisha sùn lọ́mọ ọdún 9 ṣé wọ́n ń kà pé ànábì ní bàbá àwọn wọná ṣé bí wọ́n ń kà pé ànábì ilé Aisha lọ lé wọn torí pé wọ́n parọ́ mọ́ Aisha àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ ànábì jí pátá pupa wọ́n ń kà yẹn báwo ni àwọn sàhábà ti tó ju ànábì lọ ànábì nìkan ló ní àìsímà ló ní ntọ́lọ̀ ń fi gáìdì ẹ̀ látẹ̀rí àwọn sàhábà kò sí ẹni tó ní ntọ́ gáìdì ẹ̀ wọ́n máa ṣe mistake wọ́n sì máa ṣe èyí tó ṣe déédé so ìyẹn wà ká tí yẹn bá ń ka ìtàn bọ̀ pàápàá jùlọ a máa kọ́ nílé kéwú wọ́n ń kọ́ tàríkì nílé kéwú àbí wọ́n kọ́ ilé kéwú tí wọ́n bá kọ́ tàríkì ilmu tàríkì tí wọ́n bá ti kọ́ nílé kéwú ilé kéwú èsì ilé kéwú ẹ gbọ́dọ̀ kọ́ ìtàn nílé kéwú ẹ kọ́ tàríkì history wọ́n kọ́ àwa lókè Agodi gbogbo ń tàwọn ọkọ̀ lókè Agodi wọ́n kọ́ Ndaru wọ́n kọ́ ní Haruna Rashid abẹ́ ẹ̀kọ́ Abdul Kadir ni tọ́ àbá yìí ní ń kọ́ àwọn tó wà ní kíláàsì Yahaya ààrẹ ní sírọ̀ ààrẹ ní gbogbo ẹ̀kọ́ gbogbo ń tàwí ni wọ́n kọ́ wa nílé kéwú pátá ibi tí babaláwo gé jòkó ṣe bí inú ilé kéwú ni wọ́n wà ṣe bí wọ́n ń kọ́ àwọn ọmọ ń kéwú wọ́n kọ́ àwọn ọmọ kéwú ni tẹ́ ẹ bá wo halkọ bàbá ẹ rí pé àwọn ọmọ ilé kéwú wà nínú mọ́sálásí wọ́n gbé tífì fún wọn táwọn ọmọ kéwú ń wo gbogbo ẹ̀ wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ìtàn àwọn sàhábà wọ́n ń kọ́ wọn nípa ìtàn ṣíà bàbá gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fún wọn gbà tí wọ́n mọ̀ nípa ṣíà wọ́n ka tírà ṣíà wọ́n ka tírà súnní wọ́n ka tírà tàṣọ́wùf tí bàbá Lágége bá wọnú tàṣọ́wùf wọn lọ mẹ́ wọ́n júyànù tábà wọnú ti ṣíà àwọn ṣíà ò ní bó ló ṣe mà wá tó báyìí tábà wọnú ti àṣàrí tábà wọnú ti mátùrídì tábà wọnú ti sàlàfíyà ti wàhábíyà kò sí èyí tí bàbá Lágége ò ní wọbẹ̀ gbogbo eléyìí ẹ̀kọ́ ní ń jẹ́ fún ọmọ kéwú tí ọba serious ẹni yòówù tí bá ń pé wọ́n dákọ̀ àwọn sàábà ẹ má dákọ̀ àwọn sàábà ẹ kò serious kéwú nù bẹ́ẹ̀ bá serious kéwú tó serious mà Mufti Jagma wàláhì làásì bí bàbá Lágége sọ̀rọ̀ awíhun yóò máa lọ kàtírà ni kò sí ní tí ó kọjá kọ́ máa lọ kàtírà inú tíra tó bá kà náà wà wò pé èyí tí bàbá wí mọ̀ bá ń bì èyí tán wí yẹn rí èyí tèmi rí ni wọ́n á fi kíní wọn máa kọ́ra náà ara wọn tá ń pè ní mímọ́ nù àmọ́ lọ́dọ̀ wa ń yí àyín àìmọ̀kan òun ló ń rúlù ní àyín nípa pàjù náà lẹ́yọ̀ báyìí ìmọ̀ díẹ̀ náà la máa fẹ́ ké àyè fẹ́ ké ìmọ̀ jìnnà ká wọnú jìdòjìdò àtàámùk àyè fẹ́ ní àyè
pé ẹnu kéwù tó bá ti ké táàkàn máa fi ṣe wáàsí ibi ìkúmọ wáàsí níbi ìyàwó wáàsí níbi òkú wáàsí ẹni ó darí Mákà wáàsí ẹni tó sílé àyà ẹni tó sílé àyà ẹni tó kú àyà ẹni tó kómọ àyà ẹni tó ṣe gbogbo àyà ni àti ha àwọn àfa àti ha ṣe rí àìtí ra orin Imam Ṣáfì àtàwọn Imam mi àti fi kún a sì wádìí sí díẹ̀ ẹnu kéwù èyí wọn kéwù wájẹ lásán nu pé èmi náà àfàfẹ́ jẹ́ àfàkọ́ máa pè mí lóde a sì wá ẹnu dúndùn sí wọ́n máa pé àfà àwọn dùn lẹ́nu a sì wá àwọn ìkáyà tó yẹ pé Israiliyat ni àwọn khurafat àwọn ìkáyà míì tí wọ́n gbé sínú àwọn tíra wọn ni Nusyatul Majalisi àbí gílẹ̀ tíra wọn Nusyatul Majalisi kọ́ ni tíra kan báyìí tí àwọn ìkáyà pọ̀ mẹ́ àtàwọn míì náà ó ti bá wọn a lọ lè wá àwọn ìtàn bẹ̀ a máa wá ka fáwọn èèyàn àwọn ìtàn tọ́já sí pé mìíràn bá wò gan mọ̀ pé ìtàn yìí tó sì bára ká yìí mu bí kún náà Nábì Mùsá ń gbà tí wọ́n ń bọ̀ wá gerí igi wá gbà bá kan gbàgbé àpò sílẹ̀ wá yá afọ́jú kan wá dé ó gbé àpò ń gbọ́ gbápò ẹni wá ń sọ fún afọ́jú pé kíní kan àpò ń kọ́ Nábì Mùsá sì ń wò gbogbo àwọn ìtàn ni a wà èyí ń kọ́ ni wọ́n ń pè ní mímọ̀ èyí ń kọ́ ni mímọ̀ so abẹ́ni tó bá jẹ́ pé ojú ọ̀nà mímọ̀ yìí ló bá dúró sí ó gbọ́dọ̀ jìnnà gbogbo ọ̀rọ̀ tí Baba Alágége sì ń sọ yìí nísìnyí àwọn tí Baba Alágége àwọn tí wọ́n lè fún Baba Alágége lésì òun làwọn tí wọ́n ní mímọ̀ tí wọ́n mọ ṣọ́ọ̀ṣì ibi tí bàbá ti ń sọ̀rọ̀ yẹn àwọn ni wọ́n lè fún bàbá ní èsì lórí ẹ̀ àwọn yìí ń ṣe ni wọn ò ní bèbú àlàyé ni wọ́n ṣe pẹ̀lú ọ̀rọ̀ wọn ò ṣe ní ṣépè so ó ti wá di wípé káàfà ọmọ wa jáde pé ẹ fẹ́ bẹ̀ ṣe jẹ́ ẹ fẹ́ ṣe rọ́bìṣì ni kéèyàn ọmọ ní wọ́n fẹ́ ba ẹ̀sìn jẹ́ nítorí wípé wọ́n sọ̀rọ̀ àwọn sàhábà kò sí ibi tí bàbá ti bú sàábì mo tún sọ wà á na òkìrù hàdà tọ́ba yẹ pé wọ́n bá ń bú sàábì ń bì kan kẹ́nìkan ó tiẹ̀ mú kílípù yẹn jáde ẹ mú jáde ibi tí bàbá ti bú sàábà kárí kílípù yẹn àmọ́ tá a bá rí kílípù tí wọ́n ti bú sàábà ẹni ó ní Baba Alágége ń bú sàábì yóò rojú ẹ̀ wájú Ọlọ́run wàláhì yóò rojú ẹ̀ torí wípé wakọ̀záfà hádá ìbẹ̀ nínú tá nàbí iná bá dàlù kìyàmà wàyú tá hádá mí ní àsánátì wà hádá mí ní àsánátì wọ́n gba dáadáa rẹ̀ wọ́n fi kún ti Baba Alágége kọ́dà ẹlòmíì tún wípé ẹni tó bá ti wúsọ̀ àbíbẹ̀ ó ń tọ̀hún ó ti jáde kúrò nú Islam ọgbọ́ ó ti jáde kúrò nú Islam ó ti ṣe gbá ó ti yàwó ó ti ṣe kinní kan bí wọ́n bá ti bú sàhábà afẹ́rí wàláhì tá a bá rí àwọn àtàjọ Baba Alágége á sì ní lóòótọ́ ni níjó náà ni ti ń sọ àwárí falẹ̀ ìyáṣu billahi min makulati kahadihi àwátọ̀lọ́dọ̀ Ọlọ́run lórí bá a ti ń sọ yìí gan wípé bàbá ò ní Ọlọ́run ò ní jẹ́ bàbá ọ̀rá padà sí ibú débẹ̀ àfa àwa ò ní rà padà sí ibú tó fẹ́ pé sàábì ni wọ́n máa wá fi ẹnu sátà wọ́n èsì búyàn kọ́dà èèyàn gan wọ́n èbú kátó wá kí wọ́n bú sàábì àwọn ẹ̀yin tẹ́ ń bú wọn gan bàbá ò bú yín náà. ẹni sọ ń jó níbi alukọ tó lọ ní pé gbogbo ndí àwọn èèyàn sọ. àti ibùdó ń bú àti gbogbo ẹ̀ kò túrú kankan lára mi. tọ́ ní àbúsọ àbí bàbá ọ̀dá èsì padà fẹ́ni tó bú wọn rí. o ti bàbá ọ̀dá èsì padà ọ̀yà sọ ẹnìkan tó bú Baba Alágége tí Baba Alágége wá dé èsì padà fún tó sọ yín náà. tán bá sì bú wọ ìwọ dé èsì padà ká tó wá pé irú ẹni bẹ́ẹ̀ ó bú sàábí tá a bá ti wá rí kílípù irú ẹ̀ mú wá kí wọ́n ní problem. so ẹlẹ́ẹ̀kejì tá a bá wọn sọ̀rọ̀ nípa àwọn sàhábà ń sọ èyí tó bá lé lẹ́sọ̀ pé eléyìí lé àmọ́ ìtàn bọ̀ wá ìtàn kò sí bí wọ́n ti máa tako ìtàn ẹ̀yin tẹ́ wà ní yunifásitì ṣé kò sí history ni Islamic study gbogbo tàwọn sàábé wọ́n ń kọ́ yunifásitì àbí wọ́n kọ́ yín kọ́dà ti ọ̀dà pẹ̀lẹ́ ẹ̀sẹ̀ Samuel àyíbẹ̀kọ́ kí ló pé Umayya dynastic ọ̀rọ̀ ìtàn Bani Umayya so wọ́n sọ ìtàn gbogbo bí wọ́n ti ja ogun má ṣe jara pẹ̀lú Ali má ṣe jẹ khalifa láti gbà tá Ànábì ti kú gbogbo tán ni wọ́n sọ níléèwé ẹlẹ́ẹ̀kẹta Mufti Jakmal tí mo fẹ́ dáhùn àfáà wa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa
táwọn kan ń jáde wípé ẹ má ma sọ̀tà àwọn sàbí mọ́ ẹ má ma ṣègbà mọ́ ẹ má ma ṣàwo mo fẹ́ dá yín padà kẹ́ ẹ tètè lọ lè sọjí kẹ́ ẹ mà wípé eléyìí kì í ṣe tuntun àṣírí ìsìláàmù ti tú ìsìláàmù ò bò àṣírí ò bò àṣírí tá a wà yìí náà ló sì tú àṣírí gbogbo nǹkan torí pé àṣírí tẹ̀dúwìn òun náà ni àṣírí tí ó gbẹ̀yìn ibẹ̀ náà la yóò sì parẹ́ lórí ẹ̀ àṣírí àkọọ́lẹ̀ sọ̀yí Bukhari ń bẹ lọ́dọ̀ kìrìsìtẹ́nì nísìn ọmọ kìrìsìtẹ́nì míì máa ju ìwọ tó jẹ́ mùsùlùmí lọ tó bá fẹ́ takò lọ́dún mídíà kó ní kìrìsìtẹ́nì tó bá mọ sọ̀yí Bukhari kó jáde sí ọkẹjọ dìbẹ́tì yọ la ọmọlẹ̀ mọ́ àtàmálì kí ń bẹ lọ́dọ̀ kìrìsìtẹ́nì sunanu Abu Dawuda ń bẹ lọ́dọ̀ wọn musnadu amadu máa ń bà ní gbogbo kutubu seha gbogbo tíra àdìsí ta ní ń bẹ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì báyìí èmi ń sọ lórí social media ni mò ń bá ẹ sọ já mi ní rọkọ wá jáde wípé kírísítẹ́nì tó bá ní sọ Bukhari tó mà á kọ́ jáde wọ́n jáde sí ọ ọ̀rọ̀ àwọn pásítọ̀ tí ó jáde gbogbo àwọn pásítọ̀ ń síríọ̀sì jẹ́ yín tẹ́ jẹ́ mùsùlùmí lọ wọ́n síríọ̀sì àwọn àfa mùsùlùmí àwọn àfa Islam síríọ̀sì tó àwọn pásítọ̀ yẹn síríọ̀sì jù wá lọ àwọn ọmọ báíbùlù wọn àwọn ọmọ gbogbo àṣírí tí ń bẹ lọ́dọ̀ tiwa àwọn mélòó ọmọ báíbùlù wọn lẹ́yìn irú àwọn tó jẹ́ àfa wa Jamiu Adegunwa alfa wa Malam Yusuf Adepoju ó ti bá àtàwọn tó bá tún rí bí wọn àwọn nìkan ni wọ́n tún lè dá sọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ Bible èmi rẹ̀ ń bó lamọ̀ ọ̀rọ̀ Bible kí lamọ̀ fásitì wo lamọ̀ kan dákọ̀ ẹ̀ fún wa àmọ́ gbogbo àṣírí tí wá ń bẹ lọ́wọ́ wọn Mufti Jakmel gbogbo ẹ̀ ń bẹ lọ́wọ́ wọn níjọ́ òní ni pásítọ̀ kan jáde ọ̀kan nú àwọn àbá ọ̀sọ̀rọ̀ àdìsí kan ó wá sọ àdìsí òun kọ̀ wá ka àdìsí òun tán pásítọ̀ kan jáde ni ọkàn mú àdìsí ni wá translation àbí kílẹ̀ máa pè èyí tó wọ́n ti translate ni ọkàn ní ẹ lọ́wọ́ fásì báyìí àdìsí báyìí ẹni tó gbà wá rè òyìnbó náà ní fi ń sọ ń sì ń ṣe déédéé ń tọ́ wà ń bẹ́ẹ̀ ó sì ka gbogbo ẹ̀ orí ní sì ń kà yẹ gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn ti ka gbogbo ẹ̀ wọ́n ti gbé e sérí gbogbo àṣírí ìtàn tá à ń sọ tẹ́ ń pín gbà náà wípé wọ́n ṣe sọ wọ́n má sọ mọ́ wọ́n má ṣe gbá mọ́ ń dẹ̀sìn rú gbogbo ìtàn yìí ní ń bẹ lọ́wọ́ àwọn kírísítẹ́nì kọ́dà ọ̀pọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn ẹlẹ́sìn àbáláyé bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ lọ lè wo àwọn tó jẹ́ àwọn oníṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ àdìsí ń bẹ lérí wọn ọ̀pọ̀lọpọ̀ ìtàn ìsìláàmù ń bẹ lọ́wọ́ wọn kò sí ní tó kù tí ò sí lọ́wọ́ wọn kí wàá ní tuntun ojú ayé ti là ayé ti lu jára wọn àṣírí gbogbo ayé ti tú kò sí nǹkan kan tó kù téèyàn ń bò mọ́ so tó bá ti di pé àbá wa ń kọ́ máa ń kéwú tí èjì kéwú bá lọ bẹ̀ kí wàá àfa àtọ́ kọ́ máa ń kéwú kọ́ wá ní kún ó fò kọ́ máa kéwú rẹ ti ń lọlé kéwú kọ́ máa tọ́jáde tàòjí kọ́ máa mọ ìtàn tá à ń sọ yìí ọmọ tó parí tòjí kó bí nípa ìtàn Muawiya àti Sayyidina Ali kọ́ máa lè sọ wọ́n bí nípa báwo Bakiri ṣe jẹ khalifa lẹ́yìn rẹ̀ ta ló jẹ́ bó ló ṣe gbà bó ni wọ́n ṣe ṣe bó ni wọ́n ṣe ní àwọn asahabu ṣúrọ́ àwọn mẹ́fà tí Umaru fi kalẹ̀ lẹ́yìn mẹ́fà yìí ẹ̀yin ẹ lọ lè ṣe ẹlẹ́sàwúrà bẹ́ẹ̀ ti yan èèyàn ṣe khalifa tán fi yan Usman kọ́mọ ní gbogbo orú àwọn yìí kọ́mọ kéwú ọmọ mà tó bá pàdé kìrìsìtẹ́nì ọ̀là mọ́lẹ̀ torí gbogbo àṣírùn tí bá ń béèrè lọ́wọ́ ẹlẹ́yọ kọ̀ọ̀kan tí ó bá ti rí wí ojú ti inú ni so ìyẹn ìmọ̀ làkọjá gbogbo nǹkan Mọ̀lánà Sheikh Adamu kí n fi parí ẹ̀ Mọ̀lánà Sheikh Adamu ní wọ́n sọ ń bi tíra àwọn kan ibi tíra àwọn Misbahu Dirasatil Adabiyya fi Diyar Nàìjíríà lọ́lẹ̀ wò bàbá wọ́n sọ àyà pé Al-Qur'ani ní fa'arifuni qabla an ta'buduni Ọlọ́run ní ẹ mọ̀ mí kẹ́ ẹ tó sìn mí Mọ̀lánà Sheikh Adamu ní wípé la tuhsalu al-ibada illa bil-ilm a lè rí ìbádà kárí Ọlọ́run sìn àbí kakọ́ lọ lè ní mímọ̀ náà ó lè rí ìsìláàmù ṣe àbí kọ́kọ́ lọ lè mọ kí ni ìtàn ìsìláàmù kó tó dáyé ìgbà tí ń bọ̀ wá bó ni ìgbà tó dé fájírù rẹ̀ bó ni àbí kọ́ mọ ìtàn bẹ́ẹ̀ wọ́n bá mọ ìtàn ò lè get Islam ó ti yé ẹlẹ́ẹ̀kejì ń bẹ Mọ̀lánà Sheikh Adamu ni wala yuhsalu al-ilm illa bin-nahw ṣe Adamu wíbẹ̀ ọ wá lè ní mímọ̀ àbí kọ́kọ́ lọ mọ náhàwù náà Mọ̀lánà Sheikh Adamu ló wíbẹ̀ pé bọ́ọ̀ bá ti ní ilmu náhàwù tó mọ̀ tó jìdó ń bẹ̀ kọ́ makéwu ò lè makéwu àbí kọ́ mọ náhàwù
so èyàn gbọ́dọ̀ jìndò nínú mímọ̀ tó bá wá jìndò tó bá ṣe wá lọ ka tírà dáadáa bó bá ṣe wá ka tírà sí bẹ́ẹ̀ ni prestige rẹ̀ ó ṣe máa ga sí lójú ọ̀nà mímọ̀ gbogbo nta ń sọ yìí nísìnyí yẹn mélòó ló lè wọnú odò yìí tódò yìí ò ní wọ lọ so àìlèfẹsẹ̀ wọnú odò yìí òun ní mú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń rọ́bí sí pé ayé kí ni òun fẹ́ kàn wá nú ẹ̀sìn kí la fẹ́ lò ń bí eyín òun bí wọ́n bá lò nú ẹ̀sìn àwọn ọmọ kéwú tán ń kéwú lọ́wọ́ táwọn náà fẹ́ kọ́ máa ń kéwú lọ́la àwọn nídìí ẹ̀ so gbogbo firaku islamiyya bí islam ṣe bẹ́lẹ̀ yìí ṣe ya bí tọ̀hún ṣe ya lọ́ndà sunna nísìn alu sunna wal jamaa àwọn náà ya maturidi mbẹ́mbẹ́ salafiya mbẹ́mbẹ́ ash'ari mbẹ́mbẹ́ lọ́dọ̀ ti shia àwọn náà tún ya lọ́dọ̀ sufi kọdiriya tijaniya naksabandiya gbogbo àwọn náà tún ya bí gbogbo ẹ ti yanu gbogbo ẹ lẹni ọba ajó mímọ́ gbọ́dọ̀ tọ́fà ọgbọ́dọ̀ mọ ti fún tẹ̀dọ̀ ẹyọ kọ̀ọ̀kan èyí ni wọ́n fi ń pè yàn ní alimu dini wa alimu islami wọ́n pé àfa islamu lélẹ́yìí àfa ẹ̀sìn lèyí bọ́rọ̀ bá di ọ̀rọ̀ kọ́nfúrẹ́nsì ti islam wọ́n lè pèrú ẹni báyìí sí pé kọ́ wá dá sí so ẹ má jẹ́ ká máa tako mí màmá ndé mi fẹ́ sọ ẹ má jẹ́ máa tako mí màmá ẹ dákun torí Ọlọ́run ẹni tó bá ti mọ̀ pé ipa àwọn ọ̀ka irú àwọn masáìlù yìí ó ti wà èyí tó dáa ní kọ́ ọ̀rá máa bá tiẹ̀ lọ má wulẹ̀ pò ń búyàn pẹ́nìkan dẹ̀sìn rú máa bá tiẹ̀ lọ má wulẹ̀ tiẹ̀ dá sí níbẹ̀ náà àwọn afáàtọ̀ ẹkùn ìwé dá sí gbogbo eléyìí kò òǹtọ́kàn wọn bá ti dóde wọn àyà mẹ́ta wọn lò wọ́n sì lórin wọn sí wọ́n bá sì lọ sí wọ́n gba owó àdúrà wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n lọ lẹ́nu ni wọ́n parí wà sínú ó ti bá ẹnìkan kò sí ń tọ́kàn wọn pẹ̀lú gbogbo eléyìí àmọ́ kéèyàn ọmọ mọ̀ ń pa rẹ̀ kó lóun fẹ́ máa dá sínú odò ni gbogbo àwọn ọmọ ìyá wa sàlàfíà tí wọ́n ń dìde tí wọ́n ń dá sí ọ̀pọ̀lọpọ̀ wọn kó ẹ̀rí pé kó wá mú àwọn ẹ̀rí wá táwọn náà ní lọ́dọ̀ láti fi kojú ara wọn pẹ̀lú ẹ̀rí èyí tí ó bá bira wọn wó ní obìnrin àwọn mẹ́ tí ẹ̀ka bá sì wá kálukú mú tiẹ̀ lọ́wọ́ so istihadu nìyẹn àmọ́ àwọn kéèyàn máa lẹ́rìí kọ́ máa ní ẹ̀rí ọ̀ láyà tó lè báàkì ọ̀ ládìísì ọ̀ ní nǹkankan kọkàn wá jáde kọ́ wá nígbà náà wọ́n ń wó ẹ̀sìn wọ́n ń bá ẹ̀sìn jẹ́ wọ́n ń ṣègbà wọ́n ń sọ̀tàn sàábé báwo wọn ò ṣe ní sọ̀tàn sàábé ìtàn anábì gan sọ náà ẹ bá anábì ní síra tàn sọ̀tàn nígbà aṣọ síra anábì wọ́n ṣe ní bàbá anábì ọwọ́ náà inú síra inú tàn wọ́n ṣe ní ìyá anábì ọwọ́ náà ṣe bí wọ́n tú ìdí kan ni wọ́n fi ní ìyá anábì àti bàbá anábì ọwọ́ náà àwa sì ń pé ìyá anábì àti bàbá anábì ò ní wọ náà àwa náà tú di kankan láfi ní wọn ò ní wọ náà àwa ń gbà yàrá àti bàbá rẹ̀ lẹ̀ nínú náà àwọn ń tì yàrá àti bàbá rẹ̀ wọnú náà tòun ti bẹ́ẹ̀ náà sì ní ẹnìkan ò sì bára wọn jà ṣebí tàn náà ni wọ́n sọ débẹ̀ ìtàfilé sọ tàn nábì débi tàn bàbá rẹ̀ débi tàn Abu Tọ́líbì tó bí Sayyidina Ali tàfi ní òun ní ó tún wọ náà báwo ni wọ́n ṣe ní sọ tàn àwọn sàhábà so eléyìí ni clarification tí mo fẹ́ ká ṣe ní ṣókí ẹni tí ó bá ti mọ tó lè dá sí tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ mímọ́ ó ti wá ń kálukú ọ dákẹ́ ṣé túláàsì ni kó ń kálukú ọ sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé tábàṣà ni wọn mùdírù sọ̀rọ̀ kan èmi náà gbọ́dọ̀ sọ̀rọ̀ tí mùdírù sọ so kò lè ní 1000 viewers bàbá yẹn sì ní bọ́lọ̀ ti gbé kalẹ̀ fún wa lónìí nù kọ́lọ̀ mọ́sàjẹ́ àrí bàbá náà pé eléyìí ni ta fẹ́ kílíà fún àwọn èèyàn wa kọ́lọ̀ gbogbo ẹni tẹ́ ń wò wá kọ́lọ̀ nǹkan mọ́sà san yín lẹ́sùn olóore mo rò pé wọ́n gbọ́ àlàyé yìí dáadáa àbí láti ibi tá a ti bẹ̀rẹ̀ débi tá a parí ẹ̀ sí ọmọ bàbá Lágége èmi ò bẹ́ẹ̀ nìkan jà ó ti wá o èmi ò sì fèsì ọ̀rọ̀ fún ẹnìkan mọ́ ọ́njẹ́ olótìrí mo fèsì ọ̀rọ̀ fún yàn ní olótìrí kí n bú yàn àbí kí n àtàkì yàn àbí kí n ṣe so gbogbo yẹn nǹkan tí yàn tó fẹ́ràn ó tún pọ̀ àmọ́ kì í dùn mọ́ wa bí wọ́n ti ń bú àfa wa kì í dùn mọ́ wa rárá ẹni ọba wa ní ká fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ó ti wá níjọ́ wọn bá bú àfa rẹ̀ á wò bóun ó ti ṣe ń jọ náà certificate bẹ́ẹ̀ yẹn so ẹ má jẹ́ ká máa ṣàbòsí mọ́ ẹ jẹ́ a máa dúró níbi tí ọ̀rọ̀ bá dúró sí anabi ní inna min asharati sa'a an yurfa al-ilm wa yasbita al-jahl ẹnu má jẹ́ múnú asharatu tá fi máa pé alkiyama dé tán an yurfa al-ilm ọlọ́run ó ká ìmọ̀ kú ńlẹ̀ wa yasbita al-jahl àyìmọ̀ kan ní ọ̀wà gba ìjọba àsìkò wọn làwà yìí asiru isbatul jahl wa irfa al-ilm ina lawai
báwo la ṣe ń ká ìmọ̀ kú ńlẹ̀ kì í jẹ́ pé àwọn èèyàn ní mímọ̀ o àwọn èèyàn ní mímọ̀ dáadáa àmọ́ àwọn èèyàn ò ní fẹ́ gbọ́ ohun tí wọ́n ń wí. So àwọn tí mà àwọn òjù báyìí lọ jẹ́ pé àìmọ̀ kan náà lọ́pọ̀ nínú mímọ̀ wọn ó ti bá àwọn làwọn èèyàn máa lísìtì sí ọ̀rọ̀ wọn à ní fẹ́ lísìtì sọ̀rọ̀ ẹni tí ó ní mímọ̀. So kí láǹfààní ilé kéwú téèyàn ń lọ kí láǹfààní ilé kéwú tó lọ tó gba ṣàhádà ó tún lọ jámíà ó tún darí ọgbà ó ṣe dìgírì masters gbogbo ẹ̀ ó ṣe. So kírú ọ̀rọ̀ báyìí wá délẹ̀ kọ́ máa lè dá sí pẹ̀lú mímọ̀ kọ́ wá bẹ̀rẹ̀ sí ní máa bèèbú. So gbogbo orú nǹkan yìí náà ó dá kí àwùjọ wa ká lọ lè change ń bẹ̀ ká padà sí ojú ọ̀nà hujja kọ́lọ̀ mọ́sá wọlá Nabi Muhammad kó sọ gbogbo wa alibarikola àwọn ènìyàn ọlọ́run àtàwọn tí ń pè àánú ìsìlámù ń ṣe àwọn lórí pọ́n sọ̀rọ̀ sàábí pé àánú ìsìlámù ń ṣe òun àánú ìsìlámù ń ṣe ọ́ bò ó náà sọ̀rọ̀ sàábí àánú ìsìlámù ń ṣe ọ́. àwọn tí wọ́n ń fi ìsìlámù yìí gan tí wọ́n fi ń ṣe fọ́wọ́ náà yìí ń kọ́ ẹni tó já sí pé àfáà náà ni tó sì lu àwọn èèyàn jìbìtì ẹni ọjà àfáà náà ni tó sì ń fi odidi èèyàn ṣòwò ẹni ọjà àfáà náà ni tí ń gbé placenta tí ń gbé nǹkan kan tí ń jòjòkújò odidi olóńgbò tí ń jò tó yá sí pé àfáà náà ni kọ́dà àwọn tún pè é dá sọ̀rọ̀ pé wá sọ̀rọ̀ ẹ̀sìn. So èyí ń mú àánú ìsìlámù sèyàn ó sì wá já sí pé ẹni tó bá wá ná kéwú kò sí fọwọ́ náà kò lú jìbìtì kò sí nǹkan kan ẹnu mímọ̀ yìí nìkan lójókòó tì gbogbo tí wọ́n dragi babalágége lérí ẹ̀ kò jọ̀rọ̀ mímọ̀ nìkan náà lọ kò sí jìbìtì ń bẹ kò sí nǹkan kan bẹ. So irú ẹni bẹ́ẹ̀ wọn lọ́wọ́ á di ọ̀tá àwọn tí wọ́n ń jójòkújò tí wọ́n ń lòlòkulò ó ti bá wọn tí wọ́n ń tètè kú ṣe ẹlòmíì ó dé rí médíà láàfà eré médíà náà ni ó dé láàfà yóò sì to kòkò báyìí yóò sì máa ju olóńgbò yóò máa ju gbogbo ẹ̀ sí lórí social media àwọn yóò sì tó DM rẹ̀ láwọn mùsùlùmí àwọn níbo làwọn ṣe rí ẹlòmíì àlẹ́yìn ànábì òun lọ́sẹ̀kù báyìí ẹ kó sòrò yín wá gbogbo eyín kò dójú ti Islam mà ayé ẹ̀kọ́ ọ̀rọ̀ mímọ̀ ni wọ́n ń dójú ti Islam ajẹ́pẹ́ níta ànábì wípé àìmọ̀kan ni ó padà jọba ayé iná nù ni kọ́lọ́mọ́sá wọlá Nabi Muhammad kó ṣàánú gbogbo wa kó ṣàánú gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá náà kó dúró tì yín kó gbàdúrà yín jù báyìí lọ clarification àti èyí tá a fẹ́ ṣe nù a máa pàdé nù halkọ ní ọjọ́ Tuesday a sì máa pàdé lọ́la náà ní dédé bí aago 11 pẹ̀lú òkú Ọlọ́run ní programu ti fìdáwù tí a fẹ́ lọ́lẹ̀ ṣe kọ́lọ́mọ́sá wọlá Nabi Muhammad kó ṣàánú gbogbo wa kó ṣàánú ẹ̀yin náà gbogbo ẹ̀yin tó yẹ pé tá a bá ti wọlé ẹ̀yin náà ń wọlé tẹ̀lé wa bẹ́ẹ̀ ni gbogbo ntẹ́yìn náà bá ń fẹ́ Ọlọ́run wọn máa fi lé yín lọ́wọ́ ọlá àwọn ènìyàn Ọlọ́run assalatu wassalamu alayka ya rasulallah assalatu wassalamu alayka ya nabiyallah assalatu wassalamu alayka ya akrama khalqillah alfi salati wassalami abadan da'ima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lamu qadrahu ghayruhu wa la yablughu rasfa ẹnìkan wá ń sọ ń jẹta pé wọ́n sọ pé àwọn kan bú yín lórí social media ní nǹkan múlẹ̀ àwọn kan ní pé èmi ewu kọ́dà Ọlọ́run tó wá èmi ò rí ẹnìkan ẹ pé ìtì Ọlọ́run bá ní kí ẹ bá jòkó tì mí tẹ bá súnrẹ̀ tí n bá kàn gbọ́ tẹ́nìkan ní èsì ọ̀rọ̀ fún Jackman níwà ní àwọn ẹnu tani àníyàn tẹ bá sọ pé àmọ́ rí tọ́ ẹ filẹ̀ èmi ẹ gbọ́ gbogbo òsì máa bú mi mi ẹ máa kó bú mi wàláyé mà èyí fi ṣe àbúrò yìí fi ṣe àìdá fún ọ wàláyé tàlá èyí mà ní èmi gbọ́ èbú tó bú mi láyé rí wàláyé mo fi àlùkùrá náà pa àlùkùrá wà Rabbil Kaaba èyí gbọ́ ni fóònù mi dà fóònù mi rè ṣé fóònù eléyìí nìsí mo fi Jackman ṣé fóònù yìí nìsí tó lè gbọ́ pẹ́ nìkan bú mi ẹlẹ́mi máa rò pé parọ́ kí fóònù tí ń lónìí fóònù tèmi ni sí ní WhatsApp sí ní Facebook sí ní Instagram sí ní TikTok sí ní kìnní kan to go òun rè ibi mọ̀ wà náà rè èyí ká rìsífù lásán èyí sì ṣe àmọ́ gbogbo orú ẹ̀yin tẹ́ ń jọ́ máa mi yìí tí mo ra fóònù lé gbogbo yín lọ́wọ́ gbogbo àwọn ọmọ mi pátá mo ra fóònù fún ní fóònù ńláńlá ní mo ra fún kálukú ẹ̀yẹn máa gbọ́ gbogbo tí ń bá ń lọ láyé àmọ́ gbogbo ẹ̀ ọ̀hún rè mẹ́ta rú ẹ̀ ní báyìí níbẹ̀ lọ́wọ́ mufti ó ti yé báwọn tó gbogbo orú yín báyìí ẹ máa wo gbogbo tí ń lọ láyé èyí tó bá kàn ti kan èyí tó yẹ kí a dá sí ẹ sọ fún wa so àwọn ọmọ náà sì ní àwọn náà ti ṣe é dáa fún mi bẹ́ẹ̀ ni káwá bú mi wọ́n yé tí ẹ jẹ́ mọ̀ pé ẹ̀yin lè ẹ kàn lọ bẹ̀ ní ẹ̀ so ọkàn sun data ló fò lásán data tó yáwó ra
wàláyé gbọ́ pé ó bú mi mo fi Ọlọ́run búra fi ṣàìdá fún ọ wàláyé fi ṣàìdá fún ọ gbọ́ pé ó bú mi ni káàkiri bá gbọ́ ní ti fún ọ lésì àmọ́ gbọ́ pé ó bú mi ni èmi gbọ́ tó ti nínú mufti Ọlọ́run sàánú gbogbo wa jàre subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi.